ẹkún gbogbo ọmọ Odùduwà ẹkújọ́ méjì jọ́ mẹ́ta ẹkú àmójúbà mi o èmi ni ọmọ Oòduà ṣe o ẹ̀ṣẹ̀ wo lọmọ Oòduà ṣẹ̀ kó ọmọ kòbòkòbò yìí abilékọ kan orúkọ rẹ̀ ń jẹ́ Amaka patient Sonnberger yìí ń gbèlú Canada yorí gbogbo ọmọ Odùduwà Yorùbá àtàn Ẹdó ńnà ìmọ̀ fún lóògùn èkúté jẹ̀wí ẹ̀yàn ìpọn gbogbo wa ẹ̀ṣẹ̀ yà kúkú àṣẹ ọmọbìnrin ọ̀hún èwe o sọ o bẹ́ẹ̀ bá rántí mo ṣe fídíò kan láìpẹ́ ibi ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo mú pàkíyèsí ẹ̀yin ọmọ Odùduwà sí ewu yìí ń bẹ nínú kẹ́yìn ọmọ Oòduà yẹ ẹ̀rìnra mọ́ àjọṣepọ̀ láàrin ẹ̀yin àti àwọn ọmọ kòbòkòbò yẹ ń ta ilẹ̀ àjogúnbá yín yẹ ń ta hàn yẹ ń ta dúkìá yín hàn ilẹ̀ yẹ rírà nílùú tiẹn àwọn èlé tako yìí nílùú tiẹn ẹ̀ ń tako wọn lọ́dọ̀ tí gbogbo ẹ̀yin Èkó Ìbàdàn ẹ̀yin Ìjẹ̀bú Ìlọrin Kwara gbogbo yín yẹ ń talẹ̀ kó kòbòkòbò ẹ̀yin ni ẹ̀yá mi létí ọ̀rọ̀ dé ń ní o àwọn oògùn èkúté náà yìí máa fún gbogbo ọmọ Yorùbá jẹ yẹn pa látìgbà ọmọbìnrin tí a wí àti àgbọ́ kí ọ̀hán ní ṣe ń dìbò ké jáde ké wí àyè lọ́wọ́ bẹ́ o iṣẹ́ yọ ọmọbìnrin ń ṣe yìí o àyè lọ́wọ́ bẹ́ o àwọn ọmọ ogun wọn yẹn ń pè ní IPOB àwọn olóṣèlú wọn yẹn ń bẹ nú Labour Party àyè pín o àmọ́ wọ́n bá jẹ́ wí Yorùbá ń ló wí rọ̀rọ̀ báyìí àwọn ti máa gbé kínní àsíá lọ United Nations wọ́n fẹ́ pa gbogbo yíbò run àmọ́ o àdúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àtijọba orílẹ̀-èdè Canada àyè sinmi lórí ọ̀rọ̀ yìí àti wọ́ ọmọbìnrin yìí mórí ejò ọmú yìí àti ń dáṣẹ̀ rí àwọn àti àwí àyègbè alẹ́ kẹ́ àfojú bòfin òun yóò rí lọ́bẹ̀ yìí mú wa ru ọwọ́ òun yìí Yorùbá fi tọ́ sí ká máa bù wọn lóògùn èkúté jẹ àwíkẹ́ àwí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí wí àìsọ̀rọ̀ ọmọ Ìgbò àyòkù ọjọ́ márùn yóò ṣẹlẹ̀ 1966 yà á máa Ìgbò yà á mú kíní fọ́tò Amadu Bello yà á lẹ̀ mọ́ ṣọ́ọ̀bù wọn yà á tọ́ka gbogbo Haúsá yà ń pè àwí káwò à ń mú fọ́tò sa Amadu Bello Ọlọ́run ké bá foríjì ké bá fọ̀run kẹ́ yà á gbé bàtà kínílẹ̀ lórí àwọn sọ́jà àwọn ọmọ Ìgbò yẹn pa Sàdáù náà yẹn pa gbogbo àwọn ilẹ̀ olórí ya 1966 kù àwọn Ìgbò àwọn amú àṣẹ yẹ̀yẹ́ gbogbo eléyìí yẹn ṣe ń gbà náà ń ló wá di wí àwọn Ìgbò àwọn Haúsá àná àwọn gbogbo Ìgbò àwọn pa yóò wá lídì sí ogun abẹ́lé yà á mọ́sùn mẹ́ta jànú báwọn Ìgbò ti ṣe nu o irú rẹ̀ náà tó wá ń bá bọ̀ yìí àmẹ́mi afẹ́ mú dáa lójú wí Yorùbá bínú báwọn Yorùbá èlé bínú báwọn ọmọ eke búrò kò ń bojú wẹ̀yìn lọ́rọ̀ Yorùbá olúwérè jà lẹ́sẹ̀kẹsẹ̀ fídíò yìí mo ṣe láìpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìgbò náà wí rèé ń borí wákàn bẹ́ẹ̀ ewúrẹ́ wọn ń bínú ń mẹ́sẹ̀ halẹ̀ èmi ní òmò olówó rẹ̀ ṣe rí àkàn wí kódà tún lọ bí mo ti ṣiṣẹ́ gbẹ̀yìn à ń lérí á ti gbàgbé wí àìgbà sọsọ lójú àìtó rẹ̀ mọ́lẹ̀ náà yà bá dáko gúnugún ẹyẹ mi ní èmùsùn ẹ ṣe bí ìmọ̀bí ní rán mi wá ni èmi kí mo rárá mi ìbá mi dọwọ́ Oòduà èmi ni ìrókò èmi ni ọmọ apọ ọmọ èké sókàgì ìrókò ni ẹ̀yin ọmọ Yorùbá àwa ń pàkíyèsí yín ọ̀rọ̀ ló tún délẹ̀ yìí bá a bá sì wí mọ̀ wí kan náà ni lórílẹ̀‐èdè Nàìjíríà ìkan náà ni bí ti rí ni o ṣé bàbá ẹgbẹ́ ìmọ̀ye ọmọ rẹ báyìí ó dọwọ́ yín. In English, briefly, what I've been saying in Yoruba is one Mrs. Patient Amaka Sonnberger, resident in Canada, threatened to kill Yorubas and Edo people with food poisoning. For no offense, she didn't state our offense. But thank goodness, the Federal Republic of Nigeria government and the government of Canada have waded into this
genocide, the attempt to genocide. And very soon, the lady will be deported to come and face justice. Since then, we have not had a word from Ohanes and Igbo or the military wing of Igbo Nation, IPOB, or their political wing, the P2B and all the rest in Labour Party. We have not had a word from them to condemn this devilish act by this Amaka, one of their own. They have not even dissociated themselves from it. And this was, history repeating itself. It was the same game they played in 1966 when the Igbo traders in the north pasted, Sir Ahmadu Bello's poster on their shops, making jest of the killing of Sir Ahmadu Bello, offending the sensibilities of the northerners, which provoked the northerners into mass killing of Igbos in the north. And that led into the 3-month civil war that claimed more than 3 million people. It is the same thing they are doing now. So, well, you remember when I made a video about a couple of weeks ago, the video sent many tongues and jaws wagging. Some Igbo elements were calling me names, calling me tribalist. I have no apology for being a tribalist. I am first and foremost a Yoruba before I am a Nigerian. So I owe nobody any apology for that. They were threatening fire and brimstone, forgetting that a rock of Gibraltar can never be moved by any devil, intentions. So you see, what we are saying is, the Igbo nation, they provoke other ethnic groups and they claim to be victim of their evil machinations. I am assuring them that Yorubas can never be provoked into violence against any tribe, just as we did not, provoke. We were not provoked into violence during the Civil War. But I can assure the Igbo elements that Yoruba nation is ready to defend themselves. The Yoruba nation is ready to defend its territorial integrity. We are ready to defend ourselves, either in conventional, non-conventional, traditional, scientific, or even in biological warfare, if we are pushed to the wall. But we will not allow any miscreant element in this country to push us into truncating the government headed by a Yoruba son. Thank you very much for listening. We should know our onion. The Yoruba should know their onion. We should know that with Amaka from Igbo nation, Yoruba need no more enemy. Thank you very much. God bless the Federal Republic of Nigeria.